A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́ Thursday ọjọ́bọ̀ ọgbọ̀njọ́ nínú oṣù kínní ọdún 2025. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń darí padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Olóyè Bísí Àkàndé, òun mà ń ló ti sọ ipa tó kò ní ayé ààrẹ Bọ́lá Ahmed Tinubu síwájú kó tó dé ipò ààrẹ eléyìí tó wáyé lọ́dún 2023. Bísí Àkàndé èyí tó sọ̀rọ̀ náà pẹ̀lú àwọn oníròyìn nílé ọba nílùú Àbújá sọ di mímọ̀ wípé kò sí nínú èròǹgbà Bọ́lá Tinubu láti díje dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ipa ribiribi ẹ̀gbọ́n sí àbúrò ńlòun kò. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìtùnú tó ń ti ẹ̀bẹ̀ lòun bẹ Bọ́lá Ahmed Tinubu wípé kò sí ẹni tí ò lè dádé o, kò sì sí ẹni tọ́lọ́hun ò lè lò láti yọ àwọn èèyàn kúrò nínú ọ̀fìnkìn. Ó ní àsìkò ti tó báyìí kóhun náà kó támọ̀ra láti díje dupò ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Bísí Àkàndé ti sọ̀rọ̀ náà, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pe òun lórí aago wípé bí wọ́n bá lọ sí ọ̀dọ̀ Bọ́lá Tinubu nílé rẹ̀ lÉkòó láti pàrọwà fún kó díje dupò ààrẹ kó lè yọ Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn wàhálà tí Nàìjíríà kó sí yìí. Ó ní Tinubu máa ń bá wọn jà ní tó sì máa ń lé wọn jáde bí ìgbájá tó fẹ́ buni jẹ. Ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ bẹ́ẹ̀ fún òun, ṣùgbọ́n tóun ní ìgbàgbọ́ wípé bóun bá lè bá Tinubu sọ̀rọ̀ kò ní kọ̀ sí òun lẹ́nu. Bísí Àkàndé ló ní lọ́jọ́ náà lọ́hùn òun dìde tóun tamọ́ra láti lọ sílé rẹ̀ tó ń bẹ ní ìlú Èkó láti lọ rèé ṣìpẹ̀ fún pàrọwà fún kó díje dupò ààrẹ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní Bọ́lá Tinubu ń béèrè lọ́wọ́ òun wípé ṣé owó tóun fẹ́ fi díje dupò ààrẹ ń bẹ nílẹ̀. Ó ní àkọ́kọ́ nù, ó ní ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ òun ní ipá àti agbára láti bá àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ láti gbọ́ sí òun lẹ́nu, àti àwọn orí adé gbogbo tó ń tí àwọn ìrìn èyí tó so mọ́ síwájú kéèyàn tó díje dupò ọ̀hún. Ó ní Bísí Àkàndé ló sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí tí Tinubu ń béèrè lọ́wọ́ òun. Bísí Àkàndé tó ní òun fi ọkàn Tinubu balẹ̀ tóun sì sọ fún wípé kó ní ìgbàgbọ́ wípé ipò ààrẹ yìí òun ló kàn, eléyìí tí Tinubu sì gbọ́ sí òun lẹ́nu tí iṣẹ́ òun bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún bí eré bí àwàdà. Ó ní ọ̀rọ̀ ìtùnú tó ń ti oríṣiríṣi ìwúrí lòun fún Tinubu, eléyìí tó ń fún ní okun àti agbára láti lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo kò sí ẹni tí ò lè dádé bí Ọlọ́run bá ti kọrí adé mọ́yàn. Ọlọ́run ló fà á tí Tinubu tó fi dé ipò ààrẹ ní ọdún 2023 èyí tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí Bísí Àkàndé bí bàbá òun ṣe sọ̀rọ̀ náà lásìkò tó ń fi èsì sí ìbéèrè àwọn oníròyìn nílùú Àbújá, èyí tí ọ̀kan nínú àwọn oníròyìn èyí tó fi léde lórí ìkànnì YouTube èyí tí gbogbo ayé ń gbọ́ tí wọ́n sì ń wò ó. Igun ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn mà ni wọ́n ti sọ fún àwọn ará ìlú àti olùgbé, ọmọ àti gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kí wọ́n má ṣe gbọ́, kí wọ́n sì má ṣe rì, kí wọ́n fi ọwọ́ bojú wọn lórí àlẹ̀mọ́lé ìwé tá a mọ̀ sí pósítà eléyìí tí wọ́n fi àwòrán gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà. Mọ̀ sí pósítà eléyìí tí wọ́n fi àwòrán gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà, èyàn ọ̀gbẹ́ni Adégbóyèga Oyètọ́lá tó di alákòóso lọ́wọ́ báyìí fún gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi àti ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní àlẹ̀mọ́lé ọ̀hún tí wọ́n lẹ̀ eléyìí tí àwòrán Gbóyèga Oyètọ́lá èyí tó wà ń bẹ̀ tó fẹ́ díje dupò gómìnà lọ́dún 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní irọ́ gbu ló wà níbẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ni àwọn ò fọwọ́ sí o kí àwọn ará ìlú má ṣe gbọ́, kí wọ́n má ṣe gbà, nítorí àlẹ̀mọ́lé ọ̀hún ó ṣeé ṣe kó fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà, pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC láti má lè jẹ́ kí wọ́n mọ inú ìkòkò
èyí tí wọ́n da ọ̀run lásì. Ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn ò fọwọ́ sí àlẹ̀mọ́lé èyí tí àwòrán Gbóyèga Oyètọ́lá wà o, àwọn ò sì mú sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè tí ó díje dupò ààrẹ lọ́dún 2026 lábẹ́ ẹgbẹ́ òṣèlú àwọn. Wọ́n ní ó dá àwọn lójú gbangba wípé àwọn orúsídá eléyìí tí wọ́n ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù láti da ẹgbẹ́ òṣèlú APC rú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ni wọ́n ń hùwà náà tí wọ́n lẹ àlẹ̀mọ́lé Gbóyèga Oyètọ́lá o. Wọ́n ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí àwọn kò tí ì kéde ọmọ oyè èyí tí ó díje dupò gómìnà lọ́dún 2026. Wọ́n ní láìpẹ́ láì jìnà ọmọ oyè tí àwọn yóò lò lábẹ́ ẹgbẹ́ òṣèlú àwọn yóò kéde rẹ̀ fáráyé gbọ́ tí wọ́n ó sì rí orúkọ àti àwòrán rẹ̀. Nígbà náà làwọn yóò bẹ̀rẹ̀ tí wọ́n bá ti ṣe ètò ìbò abẹ́lé tán, ẹni tó bá ti wá jẹ́ olúborí làwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtìlẹ́yìn fún. Wọ́n ní ṣùgbọ́n nípa ti Gbóyèga Oyètọ́lá o, ẹgbẹ́ òṣèlú APC ní kí àwọn ará ìlú má ṣe gbọ́ kí wọ́n má sì ṣèrè wípé àwọn olùsídà oníṣẹ́ ibi tí ń da ẹgbẹ́ òṣèlú ọ̀hún rú àwọn ló hùwà bẹ́ẹ̀. Oyètọ́lá kọ́ lọmọ oyè táwọn yóò lò nínú ètò ìbò àwọn gómìnà lọ́dún 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti taari ọ̀rọ̀ ọ̀hún léde lánàá tí ṣe ọjọ́rú Wednesday ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn pátápátá tó ń ti ọ̀rọ̀ ìkìlọ̀ wípé o kí ẹnikẹ́ni má ṣe lọ́wọ́ láti ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn kan tí wọ́n ń pè fún kíkọ́ ilé ẹjọ́ ṣàríà èyí tí wọ́n ní wọ́n ń gbà lérò láti kọ́ àwọn ilé ẹjọ́ ṣàríà ọ̀hún sí àwọn ìpínlẹ̀ tí ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ní yóò dé ìpínlẹ̀ Ògùn. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún eléyìí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ ilé ẹjọ́ ṣàríà ní ìpínlẹ̀ Ògùn látàrí wípé àwọn ènìyàn tí wọ́n gbà lérò náà wọ́n rí wọn gẹ́gẹ́ bí àwọn oníjàǹdùkú ẹlẹ́sìn, àwọn tí wọ́n fẹ́ fi ẹ̀sìn láti lò mọ́ òfin kí wọ́n fi dàbàrú ètò ìjọba àti láti máa mú orí èèyàn méjì papọ̀ ní ìpínlẹ̀ Ògùn àti lápá gúúsù ìwọ̀ oòrùn. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tẹnu gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún jáde o lásìkò tó ń bá àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta. Ó ní lákọ̀ọ́kọ́ ó ní bí èèyàn ó bá dá ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹjọ́ sílẹ̀ lábẹ́ òfin, ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó nítọ̀hún ó tọ̀ nítorí wípé ìtọ̀sẹ̀ ń ló lọ́yọ̀ọ́. Ó ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó bá ń bẹ ní ìpínlẹ̀ àti nílùú Àbújá àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti kéde orú ìfẹ́ ìgbésẹ̀ ti ṣàríà yìí. Wọ́n ní ilé ẹjọ́ ṣàríà náà àwọn rí gẹ́gẹ́ bí ìlànà àti ìgbésẹ̀ lójúnà láti lè dá rògbòdìyàn ẹ̀sìn sílẹ̀ ní ìlú ni. Wọ́n ní nípa ìdí èyí àwọn rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn láti jìnnà sí àwọn ènìyàn èyí tó fẹ́ dá ilé ẹjọ́ ṣàríà yìí sílẹ̀. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bá bá rí ẹnikẹ́ni yòówù èyí tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn náà ni wọn yóò fi kélé òfin gbé o. Wọ́n ní ọ̀rọ̀ ilé ẹjọ́ ṣàríà yìí àwọn ti rí gẹ́gẹ́ bí wípé àwọn jàǹdùkú ènìyàn kan ló ń bẹ lẹ́yìn àwọn èèyàn tí wọ́n ń kéde kíkọ́ ilé ẹjọ́ ṣàríà sí ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ tó ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn bí ìpínlẹ̀ Ọ̀ṣun, Èkìtì, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkó tó fi mọ́ ìpínlẹ̀ Ògùn tìkálára rẹ̀. Dàpọ̀ Abíọ́dún ní òun fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àlàáfíà eléyìí tó lọ́rìn ní ìpínlẹ̀ Ògùn látọ̀dọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn kí wọ́n lè gba àlàáfíà láàyè rògbòdìyàn ìjà ẹ̀sìn kó má ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti fọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn ènìyàn kan eléyìí tí wọ́n fura sí wípé ajínigbé ni wọ́n o èyí tí wọ́n kọjú ìbọn síra wọn tọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ju tiwọn lọ. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní àwọn ajínigbé ọ̀hún èyí tó ń lọ bí 5 ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ báyìí lójú ogun ìbọn kọjú sí mi ta sí ọ padà èyí tó wáyé lójú òpópónà márosẹ̀ ìlú Ṣàgámù sí Ìjẹ̀bú Òde lọ́sẹ̀ èyí tí a lò tán yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó ti jáde látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Òdútọ́là sọ di mímọ̀ fún àwọn oníròyìn ní wípé lọ́jọ́ Sátidé tí ṣọjọ́ 25 nínú oṣù kìíní ọdún tá a wà nínú rẹ̀ ní nǹkan bí aago 7 ìrọ̀lẹ́ ní ìpele mọ́lemọ́ kan ló ń wọ orí aago ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn wípé àwọn agbébọn rìn
tí wọ́n jẹ́ oníṣẹ́ ibi ajínigbé o wọ́n ń bẹ lójú òpópónà márosẹ̀ Ìjẹ̀bú Òde sí Ṣàgámù èyí tó mú àwọn ọlọ́pàá tamọ́ra tí wọ́n fi ọ̀rọ̀ ń ṣe àyágbọ́n ògúngbègbọ̀n bí àyá bá ti ro dandan ní kí ògúngbè náà ó ti ro tẹ̀lé wọ́n ní gẹ́rẹ́ tí àwọn ajínigbé oníṣẹ́ ibi yìí tí wọ́n fojú gánfẹ́ àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ran òjò ìbọn kẹ̀kẹ̀ù sọ́dọ̀ ibi tí àwọn ọlọ́pàá wà èyí tí àwọn ọlọ́pàá náà táwọn náà dàbí ọgbọ́n tí wọ́n ta ìbọn ọ̀hún padà wọ́n ló kéré tán 5 nínú àwọn ajínigbé náà ní ìbọn àwọn ọlọ́pàá ló rán lọ sí ọ̀run àrèmábọ̀ ní ìgbà tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n rí àwọn ìbọn AK-47 èyí tí wọ́n rí kó bákan náà àti àwọn ọta ìbọn èyí tó lékenkà pẹ̀lú owó kan èyí tó lọ bí mílíọ̀nù 5.2 náírà 5.2 million pẹ̀lú ẹ̀rọ alágbèéká 3 èyí tí àwọn ọlọ́pàá rí kó ní àkàkà ibi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n fi ara sùkò sí èyí tí ìbọn àwọn ọlọ́pàá jù tí wọ́n lọ tí wọ́n sì kó òkú àwọn márààrún tí wọ́n kó wá sí ọgbà ọlọ́pàá láti lọ rèé sí wọn sínú kòtò. Ọmọlọ́lá Òdùtọ́lá èyí tó wá ṣe ìkìlọ̀ wípé káwọn oníṣẹ́ ibi yìí kí wọ́n so àgbéjẹ́mọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kò ní fi ọwọ́ yẹgẹrẹ mú àwọn tó bá jẹ́ oníṣẹ́ ibi. Ó ní 5 eléyìí tí wọ́n lọ sí ọ̀run nínú àwọn ajínigbé ọ̀hún gbogbo wọn pátá eléyìí tí wọ́n ti pa nínú wọn ló ti wà níbi tí wọ́n ti kó wọn dà sí láti sin wọn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlòdùn gbajúgbajà ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin ni Adékúnlé Gold ló ti sọ ìbẹ̀rù tí máa ń wà lóòkun àyà rẹ̀ láti pàdánù ọ̀rẹ́ sí ọwọ́ àwọn ẹlòmíín ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Adékúnlé Gold tó sọ ọ̀rọ̀ náà lórí ìkànnì ayélujára Twitter rẹ̀ tẹ́lẹ̀ eléyìí tó ti di X nsìn sọ di mímọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìbẹ̀rùbojo ó máa ń mú òun lọ́kàn láti pàdánù ọ̀rẹ́ tímọ́tímọ́ tàbí ẹni tó bá jẹ́ alábàágbé tàbí alábàárìn òun eléyìí tó sì máa ń jẹ́ kí ìbẹ̀rù ọ̀hún kó máa fún òun ní oorun àìsùn lálẹ́ ní gbogbo ìgbà. Ó ní ṣùgbọ́n ọjọ́ kan lòun já ọgbọ́n rẹ̀ wípé ègbé ni fún ẹni tó bá fi ènìyàn ṣe àgbẹ́kẹ̀lé. Ó ní ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣe àgbẹ́kẹ̀lé rẹ̀. Ó ní látọjọ́ náà ni ìbẹ̀rù ọ̀hún ti kúrò láyà òun tóun sì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba adáayé ọba tó ṣẹ̀dá ọ̀run wípé Ọlọ́run nìkan lọ́ba tá a gbójúlé tá a gbẹ́kẹ̀lé tí kì í jáni kulẹ̀. Ó ní nípa ìdí èyí ohun gbogbo ló ti yí padà ní ayé òun. Ó ní ní báyìí òun ní ìgbàgbọ́ nínú Ọlọ́run bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbà lòun máa ń wá ìfẹ́ ìdùnnú ayọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí òun yóò gbàgùnkè láàrin Ọlọ́run àti àwọn ènìyàn. Ó ní àtìgbà wọ̀nyí lóhun gbogbo ti yí padà di ọ̀tun nínú ayé òun gẹ́gẹ́ bí Adékúnlé Gold bó ṣe fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì. Ó wá rọ àwọn ènìyàn. Adékúnlé Gold ní òun rọ àwọn ènìyàn láti fi Ọlọ́run ṣe ọba àgbẹ́kẹ̀lé aláfẹ̀yìntì ọba tí kìí jánikulẹ̀ tí kìí dojú ẹni bolẹ̀. Adékúnlé Gold ní Ọlọ́run nìkan gbogbo ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo bí ènìyàn bá ti ní ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́tun rẹ̀ míì láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.